Praise the Lord. Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa Ọlọ́run alátìlẹ́yìn olùfẹ́ wa, àgbéyìnga ṣe yín lọ́ba fún àánú Ọlọ́run ìyanu tí ẹ fi mú gbogbo ẹtì kúrò nínú ayé wa, tí ẹ mú wa borí ẹtì, tẹ́ fún wa ní àṣeyọrí pọ́nbélé. A sì dúpẹ́ fún oore ọ̀fẹ́ láti rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù ìkejì. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ mímọ́ yín o. Ọ̀rọ̀ tí a ó gbéyàwó lé ní kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ẹtì ọjọ́ 14 oṣù kejì. Àkòrí tí a ó gbéyàwó lé ní sọ wípé àdúrà fún àwọn ìgbéyàwó. Àwọn àdúrà fún ìgbéyàwó. Àwọn àkọsórí wa nínú ìwé Éfésù orí 4 ẹsẹ̀ ìkejì. Éfésù orí 4 ẹsẹ̀ ìkejì. Pẹ̀lú ìrẹ̀lẹ̀ gbogbo àti inú tútù, pẹ̀lú ìpamọ́ra, ẹ máa fi ìfẹ́ faradà fún ẹnìkejì yín o. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé oníwàásù orí 4 ẹsẹ̀ ìkẹsàn dé ìkejìlá, oníwàásù orí 4 ẹsẹ̀ ìkẹsàn dé ìkejìlá, ẹni méjì sàn ju ẹnìkan o, nítorí wọ́n ní èrè rere fún làálàá wọn. Nítorí pé bí wọ́n bá ṣubú, ẹnìkan yóò gbé ọgbà rẹ̀ dìde, ṣùgbọ́n ègbé ni fún ẹni tí ó ṣe òun nìkan nígbà tí ó bá ṣubú, tí kò ní ẹlòmíràn tí yóò gbé dìde. Àti pẹ̀lú bí ẹni méjì bá dùbúlẹ̀ pọ̀, nígbà náà ni wọn yóò mọ́oru, ṣùgbọ́n ẹnìkan yóò wá ti ṣe mọ́oru. Bí ẹnìkan bá kọlu ẹnìkejì, ẹni méjì yóò kọ́ ọ lójú, àti okùn oníkan mẹ́ta kì í yá fàjà. Wàyí, ẹ jẹ́ kí a gba àdúrà tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè fún wa ní èní. Àdúrà àkọ́kọ́: Olúwa o ṣé fún ẹ̀bùn àti ìbùkún ìjùmọ̀kẹ́gbẹ́pọ̀ nínú ìgbéyàwó. Àdúrà kejì: Bàbá jọ̀wọ́ jẹ́ kí ọdún yìí jẹ́ ọdún ẹ̀rí àti ayọ̀ tí kò wọ́pọ̀ fún gbogbo àwọn tọkọtaya tó ti ṣe ìgbéyàwó nínú ìdílé mi, ìjọ mi àti agbègbè mi ní orúkọ Jésù. Àdúrà kẹta: Bàbá, gbogbo ìpinnu ọ̀tá láti jẹ́ kí ìpele ìgbéyàwó di ìdíbàjẹ́, jọ̀wọ́ bà á jẹ́ ní orúkọ Jésù. Jẹ́ kí ìyàsímímọ́ ìgbéyàwó wà síbẹ̀ gẹ́gẹ́ bí o ti ṣètò rẹ̀ ní orúkọ Jésù. Àmín. Kókó àdúrà kẹrin: Bàbá jọ̀wọ́ fún gbogbo àwọn tọkọtaya ní ọgbọ́n àti òye láti bá ara wọn lò gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ ní orúkọ Jésù. Àdúrà karùn-ún: Bàbá bùkún gbogbo ẹni tí ó ti tó ọjọ́ orí láti ṣe ìgbéyàwó nínú ìdílé, ìjọ àti agbègbè mi pẹ̀lú ọkọ àti aya tòótọ́ ní orúkọ Jésù. Àdúrà kẹfà: Bàbá jẹ́ kí àlàáfíà rẹ jọba nínú gbogbo ìgbéyàwó tó ń la ìjì kọjá àti ìkọlù ọ̀tá ní orúkọ Jésù. Ìkeje: Bàbá jọ̀wọ́ bùkún gbogbo àwọn tọkọtaya nínú ìdílé, ìjọ àti agbègbè mi tí wọ́n gbà ọ́ gbọ́ fún èso ti inú pẹ̀lú àwọn ọmọ gidi. Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó yàgàn ní orúkọ Jésù. Àmín. Kókó àdúrà kẹjọ: Kò sí ohun ìjà kan tí a ṣe lòdì sí tọkọtaya tí àfẹ́sọ́nà mi tí yóò ṣe rere ní orúkọ Jésù. Kókó kẹsàn-án: Bàbá jọ̀wọ́ bùkún ìdílé mi, kí o sì jẹ́ kí ìdílé mi jẹ́ ọ̀run rere ní orílẹ̀-èdè ayé ní orúkọ Jésù. Kókó àdúrà kẹwàá: Bàbá jọ̀wọ́ jẹ́ kí ìgbéyàwó mi kí ó ní ọlá àti ògo, kí ó mú wá fún orúkọ rẹ ní orúkọ Jésù. Àmín. Kókó àdúrà kọkànlá: Bàbá jọ̀wọ́ má ṣe jẹ́ kí èmi àti ìdílé mi pàdánù ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn ní orúkọ Jésù. Àmín. Kókó àdúrà ìkejìlá: àwọn àdúrà rẹ fún ìgbéyàwó rẹ àti àwọn ìdílé rẹ àti àwọn ìdílé tó yí ọ ká. Ẹ jẹ́ a sọ pé bàbá mi Ọlọ́run, a ti gbé àdúrà wa síwájú yín. Olúwa ẹ tẹ́wọ́ gba àdúrà wa, kẹ́ ẹ bẹ̀ ìgbéyàwó wa wò, ẹ bẹ̀ ìdílé wa wò. Ẹ jẹ́ kí ìgbéyàwó wa kí ó jẹ́ ọ̀run nínú ayé, àti pé ní òpin ìrìn àjò wa láyé ká bá yín jọba o. Ká má ṣe pàdánù ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi share, kẹ́ máa like, kẹ́ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Náání wọn ní náání ọmọ aṣẹ́gìtà náání èpo igi. Ó dàbọ̀.